Tinubu didn't have to send the Air Force and the military to deal with this particular insurrection, this threat to our own sense of security and equilibrium. No, there are easier ways of doing it. Let me tell you where Tinubu should have looked for forces to quell that insurrection. I think the president should just call that young man and say, "Come on, put down those stupid people there. You have enough troops under your command, so don't bother me with all this security issues any longer." Wọlé Ṣóyínká ti sọ̀rọ̀ lórí àwọn òṣìṣẹ́ elétò ààbò Ṣèyí Tinubu. Gbajúgbajà òǹkọ̀wé kọ̀tàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ ọ̀jìnì tó mọ̀ nípa tó ní ṣe pẹ̀lú ìwé àpilẹ̀kọ lórílẹ̀-èdè yìí, ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká òun náà ni ó ti sọ̀rọ̀ di mímọ̀ lásìkò tá a wà yìí tó sì ti ké sí ààrẹ Bọ́lá Tinubu láti mọ bí yóò ti gbé ìgbésẹ̀ lórí ètò ààbò orílẹ̀-èdè yìí, pàápàá jùlọ lórí àwọn òṣìṣẹ́ elétò ààbò eléyìí tí ọmọ rẹ̀ Ṣèyí Tinubu ń lò. Nínú fọ́nrán eléyìí tó lu fótóbọ́ọ̀tà ibẹ̀ ni Wọlé Ṣóyínká ti ń sọ di mímọ̀ wípé ọmọ ààrẹ Bọ́lá Tinubu eyín Ṣèyí Tinubu òun náà ni àwọn jọ pàdé ní ilé ìtura kan tí ń bẹ ní Ìkòyí nípínlẹ̀ Èkó, níbi tí Wọlé Ṣóyínká ti sọ di mímọ̀ wípé òun rí àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n dúró gògògò nílé ìtura ọ̀hún tí òun sì sọ̀kalẹ̀ láti lọ rèé wo ohun tó ń ṣẹlẹ̀. Ó ní wípé ẹgbẹlẹmùkú àwọn òṣìṣẹ́ elétò ààbò ọ̀hún òun náà ni ojú wọn ò fanimọ́ra tó ń ti àwọn nǹkan ìjà eléyìí tí ń bẹ lọ́wọ́ wọn bí ìgbà tó jẹ́ wípé wọ́n ń tẹ̀lé ààrẹ, àbí wọ́n ní wípé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ń bẹ̀ tí àwọn òṣìṣẹ́ elétò ààbò eléyìí tó lágbára sì gbọdọ̀ wà ń bẹ̀. Ó pé bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọ̀hún ti rí. Nínú àlàyé ọ̀rọ̀ Wọlé Ṣóyínká ló ti wá ṣe lálàyé wípé ìgbà tóun ó béèrè wípé ta ni àwọn òṣìṣẹ́ elétò ààbò dúró tì eyín ní ilé ìtura ọ̀hún, ó ní wọ́n ṣàlàyé rẹ̀ wípé ọmọ ààrẹ orílẹ̀-èdè ni eyín Ṣèyí Tinubu. Nínú ọ̀rọ̀ eléyìí tí Wọlé Ṣóyínká tó sọ di mímọ̀, ibẹ̀ ló ti ṣe lálàyé wípé òun gbìyànjú láti tètè bá ẹni tó jẹ́ olùbádámọ̀ràn eyín ní ẹ̀ka ètò ààbò ní orílẹ̀-èdè yìí Nuhu Ribadu sọ̀rọ̀ láti mọ bí wọ́n ti gbé ìgbésẹ̀ láti lè kó àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ elétò ààbò tí ń bẹ lẹ́yìn Ṣèyí Tinubu kúrò. Ó pé ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ tóun gbé lọ́jọ́ náà òun náà ni ó já sí pàbó látàrí wípé wọ́n ní ẹni tó jẹ́ olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè yìí Nuhu Ribadu wà pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu eyín ní ibi ìpàdé kan eléyìí tí wọ́n jọ lọ. Ó wá ṣe lálàyé fún àwọn oníròyìn Wọlé Ṣóyínká pé irú ìgbésẹ̀ bíi eléyìí òun náà ló jẹ́ ìgbésẹ̀ ìdójútì fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó pé pàápàá jùlọ lásìkò tí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà rí bó ti rí yìí, ó ní kò yẹ kí àwọn òṣìṣẹ́ elétò ààbò kí wọ́n mọ tò lọ́wọ̀ọ̀wọ́ tẹ̀lé ẹnìkan ṣoṣo pẹ̀lú bí nǹkan ti ṣe rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ó tún ké sí ààrẹ Bọ́lá Tinubu wípé kó gbájúmọ́ tó ní ṣe pẹ̀lú ìṣàkóso àti ìṣèjọba orílẹ̀-èdè yìí kí nǹkan lè túbọ̀ rọ̀ sọ̀mù fún orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ló tún ṣe lálàyé wípé bí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ti lọ sí orílẹ̀-èdè Benin Republic tí wọ́n sì lọ rèé ṣe bẹ́ẹ̀ lọ rèé dóòlà ìjọba àwa ara wa níbẹ̀, òun ló pé kò fi bẹ́ẹ̀ kan orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà òun ló fi n tó yẹ kó gbájúmọ́ lẹ́ka ètò ààbò eléyìí tó mẹ́ẹ̀ lórílẹ̀-èdè yìí sílẹ̀ tí ó sì lọ rèé ń gbájúmọ́ ohun tí ò kàn án nílẹ̀ òkèèrè. Fún ìròyìn bí èyí sí ẹ tẹ̀lé wa lójú gbogbo òpó ẹ̀rọ ayélujára wa pẹ̀lú Diamond TV Channel. Ẹ ṣé púpọ̀.